ọkọ mi. Báwo ni school? Ó sọ fún mi pé òun bọ̀ ilé. Mo ní láti dọ́gbọ́n sára ara mi. Ibi náà tí wọ́n ní jẹ́ kí eré nǹkan kan ṣe ń spin. Ẹ wo, àárọ̀ yìí ló ṣẹ̀ṣẹ̀ sọ fún mi pé màá lọ represent school ní quiz competition, dancing competition àti bible competition. Mo kàn ní láti kúrò níbẹ̀ yẹn, and moreover exam tún ń bọ̀, so mo ní láti kàwé. Tó àwọn obìnrin tó wà school ó ti jẹ́ kí n gbádùn rárá. Ó tẹ́ mi òkè dára yìí, ó tẹ́ mi òkè dára yìí. Ó ti jẹ́ kí n gbádùn, ní ti wọ́n lé mi kiri. Mo dẹ̀ ti sọ fún wọn pé wọ́n mi ti sọ pé no, so mo ní láti stop gbogbo ẹ̀, so torí ẹ̀ mo tiẹ̀ ṣe wálé kí n tẹ̀ kọ́kọ́ wá kàwé náà. Bọ́tẹ̀mí Òkèdára. I am Bọ́tẹ̀mí Òkèdára too.